Àárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o ò ní, o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́, ìwọ tó ní ọgbọ́n, tó ní àròjinlẹ̀ ni mo pè. Àní èní yìí, mo fẹ́ sọ ìtàn ilẹ̀ Yorùbá àti ìjọba. Nǹkan tó ṣe ìtàn ilẹ̀ Yorùbá àti ìjọba. Kò kí ń ṣọmọ Yorùbá nìkan ni mo pè o, mo pè Hausa, mo pè Igbo. Once tó bá ti jẹ́ ọmọ Nàìjíríà, mo pè ẹ́. Mo ò gba Hausa púpọ̀, but màá manage láti sọ Hausa léni. Duka su in kana jin yaren da nake, da Allah ka yi tagi duka su official government da ka sani, ka yi tag dukansu a wannan program din saboda ya yi kamata su ji abin da nake son faɗa. Gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n pátá ni mo pè. Ìwọ̀nba Hausa tí mo sọ yẹn, mo ní kí Hausa kan kó tààgì ẹni tó mọ̀ kó gbọ́ èdè tí mò ń sọ yìí, kó tààgì ẹ̀ mọ́ tó jẹ́ gbogbo official. Torí ìtàn ilẹ̀ Yorùbá àti ìjọba, Hausa máa mú tiẹ̀, Igbo máa mú tiẹ̀. Ọlọ́gbọ́n o, olóye o, ní ẹ̀kan sí ẹ bá mi tag gbogbo àwọn ọmọ Kóòtù Òjíire pátá tó wà ní ìjọba, tó wà ní ipò agbára, tó wà ní ipò àṣẹ. Gbogbo àwọn alágbára ilẹ̀ Hausa náà pátá tí wọ́n pè tí wọ́n jẹ́ Hausa pátá, ẹ bá mi tag wọn mọ́. Duka su Hausawa, duka shugabanku ku yi tag ɗinsu akan wannan program ɗin. Gbogbo ẹ̀yin Igbo, ó dùn mí pé mo gbọ́ Igbo náà, ẹgbẹ́ ẹ̀yin Igbo náà, ẹ tag gbogbo àwọn aṣíwájú yín, ẹ tag wọn mọ́ program yìí. Ó máa wúlò fún gbogbo wọn lẹ́kọ̀ọ̀kan. Ṣé rí ìtàn ilẹ̀ Yorùbá ni mo mọ̀, ó ju nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lọ. Ẹ rí ààrẹ tó wà ń bẹ̀ yìí, game changer, òun ni mẹ̀sáyà tọ́lọ́run wọ́n sí ilẹ̀ Yorùbá o. Òun ni mẹ̀sáyà tọ́lọ́run wọ́n sí Nàìjíríà. Mo ṣí fìlà fún game changer, ààrẹ tó wà ń bẹ̀ yìí. Má ti torí etí ebi tó ń pa ẹ́, má ti torí ipò tó wà, má ti torí ìdojúkọ tó ń dojúkọ báyìí nípa ìṣẹ̀ nǹkan tí ìjọba fojú ẹ rí, má fi etí yẹn gbọ́ program mi. Bó ṣe ń ṣe ló ṣe ń ṣe mí o, nǹkan tó bá ẹ ló bá mi. But níwọ̀nba ọjọ́ orí mi pẹ̀lú ìwádìí tí mo ṣe nípa nǹkan tó ń pè ní ìjọba àti ilẹ̀ Yorùbá, ó ju ọgbọ́n èèyàn ọmọ èdè ènìyàn lọ. Ibi tá a ti kọ́ ní problem ní ibi ẹ̀sìn, religion àti western education. Ṣé rí western education yẹn, wọ́n fi manipulate so many things kan. We had the best culture in the whole world. Ẹ lọ wo ilẹ̀ Yorùbá, ilẹ̀ Kóòtù Òjíire, àwa la ní best culture jù. Culture wa ló dáa jù ní gbogbo àgbáyé. But because it was not written, you guys, bóyá kò wà written, nígbà tí àwọn colonial masters dé tọ́jú pé àwọn fẹ́ kọ́ wa, wọ́n mú àwọn díẹ̀ nínú àṣà àti ṣe wa jẹ́ pé ọ̀parẹ́ ẹ̀wọ̀n jẹ́ ká rí Ọlọ́run, ẹ̀wọ̀n jẹ́ ká rí. But nínú ohun tí àwọn bàbá yìí filẹ̀, nínú ọ̀rọ̀, nínú òwe, ẹ máa rí pé wọ́n ní bí ogun bá jọ lọ́gbọ̀n àjẹbọ̀, bá lọ àbọ̀ ń bọ̀. Àwọn bàbá yìí náà fi ohùn lẹ̀ pé táwọn bá lọ àwọn máa dé. Ọlọ́gbọ́n nìkan ni kó máa tẹ̀lé mi ká lọ. Ṣé rí ní ìgbà tí ó yá, níwọ̀n bá gbà ó yá, ẹ ká bẹ̀rẹ̀ láti ibi tí a ti bá ọlọ́gbọ́n, ibi tá a ti bá ní pé a gba òmìnira ní 1960 àbí 65 years la ṣe ní bí i 3 or 4 days ago. Láti ìgbà tá a ti gba òmìnira yẹn, ó yá ẹ máa tó bọ̀, bọ́ ẹ ń play game yẹn bọ̀, ẹ máa tó bọ̀ tó fi wá dé orí ààrẹ tó wà ń bẹ̀ yìí. Ṣé ẹ tẹ̀lé? Ó yá, kí la ti ń fèsì ń gbà yẹn, kí ló ń ṣẹlẹ̀? Ṣé rí wọ́n ti fi Nàìjíríà yàwó débi pé ẹ kàn máa sùnjọ́ kan lọ́kàn máa sọ pé China ló ní Lagos, England ló ní Dubai, England ló ní Ìbàdàn, kíní kan ló ní Kano. Ọlọ́run, wọ́n ti pín Nàìjíríà mọ́ra wọn lọ́wọ́ nípasẹ̀ òfin. Wọ́n ti pín Nàìjíríà mọ́ra wọn lọ́wọ́. Jẹ́ pé ọlọ́gbọ́n o, olóye o, but gbogbo wọn federalism ló fi ń ṣe. Bàbá wà,
Òṣùpá kọrin kan pé kò sọ́ba tí ò dá ó lè jẹ́jòyè burúkú bó ṣe jọba àlù bó ṣe ti kọ̀rọ̀ yàrá àwọn alátìlẹyìn ló lágbára ò níjọba. Ẹnà ó dà pé ní democracy náà ni King Saheed Òṣùpá ti kọrin yẹn pé bìlú bá sọ pé ìjọba kìíní kan ò dáa èmi ò ní sọrú ẹ̀ nítorí mi ò rí wọn tán kò sọ́ba tí ò dá ó lè jẹ́jòyè burúkú bó ṣe jọba àlù bó ṣe ti kọ̀rọ̀ yàrá àwọn alátìlẹyìn ló lágbára ò níjọba. Àwọn alátìlẹyìn ló máa ń ní agbára bọ ààrẹ tó wà bẹ́ẹ̀ yìí kò lálátìlẹyìn àwọn èèyàn ló tún fẹ̀yìntì òun ẹ mọ̀ kò ní alátìlẹyìn àwọn èèyàn ló tún fi ẹ̀yìn tì òun but ibi tí òun ti lọ bẹ̀rẹ̀ géèmù yẹn níbi tó ti lọ le ju bí ẹpọn Nàìjíríà lọ ti lọ bẹ̀rẹ̀ tó pé wọ́n ti pin mọ́ra wọn lọ́wọ́ bọ́dẹ̀ ṣe pin yẹn ó lè má kan Yorùbá mọ́ títí láéláé Ọlọ́run ọba ń gbọ́. Ogun tó ṣẹlẹ̀ ń Kwara mo fẹ́ sọ̀rọ̀ nípa ogun tó ṣẹlẹ̀ ń Kwara ṣe rí tí ẹ bá lọ ka ìtàn ilẹ̀ Yorùbá ẹ máa understand géèmù yìí wọ́n fẹ́ fi ó ń bọ̀ àwọn ẹlẹ́dẹ̀ẹ́dẹ̀ àwọn pípù yìí wọ́n ò ṣeré ṣé o pé ibi tó le jù ni ààrẹ ti lọ mú reform Nàìjíríà reform nígbà yẹn pé reform láráyé pé náà òun fẹ́ reform ẹ̀ ni game changer ni ẹni tí ò rà máa san o ọ̀ ní fíwárú bọ Nàìjíríà lágbọ́ Elédùmarè ilé tún bàjẹ́ gan especially agbára yẹn wá fì síbì kan Ọlọ́run Yorùbá náà wà nú ẹ o Yorùbá náà gbàbọ̀dì inú ẹ̀ àwọn alábọ̀dé yẹn lọ́wọ́ lọ́jọ́ opponent ń sìn lọ́tàkùn àlàyé ọ̀gbọ̀n ẹgbẹ́ gbọ́ mo sọ ní program mi kan pé iwájú báyìí lọ́mọdé máa bálẹ̀ ṣé mọ̀ ni iwájú báyìí lọ́mọdé máa bálẹ̀ ó máa bá ilẹ̀ iwájú báyìí ni ìwọ lè ń pa lè da ojú ìjọba irú àlàyé sọ ní ẹgbẹ́ kìíní ìwà Ọlọ́run báyìí sọ nìyẹn ẹgbẹ́ kìíní ìwà sẹ̀ mi ló kàn àlàyé with confidence ni àlàyé dẹ̀ ló kàn lóòótọ́ ẹ pé ẹ ti gbá gèmí ẹgbẹ́ wa èmi ló kàn kò kì í ṣàfọ̀ṣẹ ó dẹ̀ gbé fàlàyé lóòótọ́ náà mo dẹ̀ mọ̀ game changer mo tún ṣì fìlà fàlàyé lẹ́ẹ̀kan sí because ibi tí kìíní yìí lọ àlàyé ni ẹ jẹ́ ká fi ara gbàwẹ̀ ká má bàa fi ara gbàwẹ̀ agbájọ àwẹ̀ ṣebí ibi tí Nàìjíríà ń lọ before game changer débẹ̀ Ọlọ́run bá ń gbọ́ wọ́n ń jẹ wọ́n fàtẹ́gùn sí ni gbogbo àwọn pípù gbogbo ọmọ wọn pátá abroad ló ti lọ sí ilé ìwé gbogbo àwọn ọba tó ń jẹ lórí wa abroad ló ti lọ sí ilé ìwé ẹ máa wá dé àwọn èèyàn ọmọ ẹ jẹ́ ká wo kíní yìí náà ó bímọ tiẹ̀ as official government ó wá kó gba ọmọ ẹ̀kọ́ wọn lọ sí abroad wọ́n jẹ láàbroad ọmú láàbroad wẹ́dà abroad ti bá wọn lára ó wá dásìkò tó fẹ́ jẹ́ kọ́kọ́ wá mú ọ wálé ó wá ní kó wá máa ṣe olórí láàrin àwọn tó yẹ pé wọn ò mọ̀ pa wọn does that make sense? Ọlọ́gbọ́n olóye o nígbà tó bí ọmọ ìyàwó ẹ ní oyún sínú o fly ẹ lọ sí abroad ó bímọ síbẹ̀ ó dàgbà síbẹ̀ ó kàn máa wá ń lọlùdé ní Nàìjíríà ni ó ṣe everything bẹ́ẹ̀ ó wá dàgbà tán ó wá gbé kó wá jẹ chairman local government àdúgbò fẹ́ pé wọn ò bí sí kó wá jẹ governor ládùúgbò àwọn kinní kan kó wá jẹ ọba like wọn ò mọ kótó wa kí ló yẹ kó ṣe rí western education nǹkan tó bàjẹ́ nínú nǹkan ilẹ̀ Yorùbá ó pọ̀ ju nǹkan tó túnṣe lọ Ọlọ́run tí àwọn ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì wa tí ẹ bá build àwọn resources wa Nàìjíríà àwọn ọmọ wa wọ́n lè ṣe gbogbo nǹkan táwọn òyìnbó yìí ṣe mo sọ ní program is code that's what they call code ó dùn ní and now everything in this life is code ni everything is code ilé ayé ìtawà yìí náà code ni ó ní code nú odù Ọlọ́run ọba o ẹ má jẹ́ ká sọ àṣà àti ṣe wa nù ẹjọ́ ẹ̀yin ìjọba ẹ má bójú àṣà àti ṣe jẹ́ o ó lè lóun máa bẹ́ẹ̀ kan lé ẹ inú ẹ̀ ń dùn ta ló máa rọ̀bù ẹ olè náà ni tí ọmọ ẹ bá jẹ́ ọmọ kùtù òjìrè jẹ́ kí ọmọ ẹ mọ̀ àṣà àti ṣe ìdílé tó ti wá
má sì tó pé o gba ẹ̀sìn, má sì tó pé o kàwé, má sì tó pé ọmọ tó bí sí abroad tó ti mọ owó kí o ti mọ wẹ́dà wọn lọ́hùn, gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nígbà yẹn wọ́n máa jẹ́ bí trauma sí ni, ó máa dàbí trauma sí like now ó dàbí ẹni tó bí sílé face me and slap you, ṣé ń gbọ́ ọbí sílé face me and slap you, wá fẹ́ ọmọ bẹ́ẹ̀ wá fẹ́ lọ sínú màgódò, ọmọ number one ọmọ ara ló kọ́kọ́ lọ fi ní o, because àwọn kan wà dé pé wọn ò bí mọ́yàn, àwọn kí ni wọ́n fi ń ṣe kọ́mẹ́dì pé àwọn ọmọ kan fẹ́ restaurants ọmọ bàtà síta yẹn kò kí ń ṣe kọ́mẹ́dì o, so people was trained that way. Ọlọ́run ọmọ mi wà kò tí ì tọ́lẹ̀tì lórí WC rí, you understand, ẹlòmíì wà dé pé kò rí iPhone rí, ṣẹ́mọ̀ ó kọ̀ ń rí lórí TV ní lórí fóònù ẹlòmíì lòun náà ti ń rí iPhone. Ọlọ́run ẹlòmíì ò rí Ferrari rí, kò rí Lambo. Like this life, everything about this life is good, and our culture is the best. Nítorí nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa yìí, ọ̀dàlẹ̀ wà nílẹ̀ Yorùbá tí ẹ bá lọ wá ìtàn lóòótọ́, inú ọ̀dàlẹ̀ Yorùbá náà lọ́tún sì tú kí ló pé àlàáfíà ilẹ̀ Yorùbá dànù báyìí o. Gbogbo social media ọba kan ń pé òun jọba kan lọ, àwọn bá ń jáde, àwọn bá ń gbéra wọn ṣépè, àwọn bá ń gbéra wọn lọ sí court. Nítorí ẹ̀ náà nǹkan tá a ṣe ń sọ iná ló sì ń ṣẹlẹ̀. Ọlọ́run àwọn pípù yóò fi wá lẹ́rù lẹ́ẹ̀sẹ̀. Ọlọ́run wọn fi wá lọ́rùn lẹ̀ o, wọn fi wá lọ́rùn lẹ̀. You can be a Muslim, you can be a Christian, you can be an onífá, but ìjọmọlúàbí ẹ̀ ń kọ́. Àwọn olórí wa ìjọmọlúàbí yín kọ́. Ṣé ìjọmọlúàbí ṣé bẹ́ẹ̀ ṣe ń ronú la ṣe ń ronú ni? Ṣé ohun tẹ́ ń sùn nílé ilẹ̀ òbí àwọn kan ń sùn ni? Ìwọ́dẹ̀ máa kó owó tó belong sí ti gbogbo community, wàá dẹ̀ lọ máa fi tọ́jú family ẹ̀. Ó dẹ̀ experience pé bóyá tó bá kọ̀ owó kan wàá kọ̀ àwọn èèyàn lọ Mẹ́kà, wàá kọ̀ lọ kọ́ mọ́ṣáláṣí, Ọlọ́run dẹ̀ máa dáríjì ẹ̀ automatically. Àbí àwọn ọ̀ṣẹ̀dá tó bá tí wọ́n jẹ́ ń kọ́ ọ̀tá fàsókè orí gbogbo rí, wọ́n bá yóò rí ẹ̀tọ̀ mú wù ẹ̀. Game changer ẹ̀rí ààrẹ tó wà ń bẹ yìí mo sì ń sọ ẹ kàn jọ ẹ bá wa wá nǹkan ṣe sí ebi, ẹ jẹ́ kí owó wa ní value, torí tó níyà náà bá ń jẹyà olódodo a máa pín bẹ́ẹ̀ o. Ilé tí ń dàrú, ọmọ tí ń dọmọ burúkú, aya tí ń daya láya nítorí ebi, nítorí àjẹbánu tàwọn ẹnìkan. Àwọn ọmọ ti jẹun bàbá ni mo yó mọ̀ pé bí pọmọ ẹnìkọ̀ọ̀kan nítorí ẹ̀ ebi ń pa àwọn èèyàn lórí títì, ebi ń pa àwọn èèyàn sọ́fà gan. Ọlọ́run àwọn èèyàn sọ́fà gan, àwọn èèyàn bí ẹlòmíì máa jáde báyìí àtọmọ àti ìyàwó máa kó àwọn jáde wọn ní nǹkan tó pọ̀ wọn jẹun sùn. Ẹlòmíì ebi báyìí ló máa ní kọ́mọ ẹ̀ fi lọ sí skul. Ìjọba ẹ bá wa rò ọmọ tí ò jẹun lọ sí skul tó bá fi nǹkan burúkú lọ á ṣe. Ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrutòru. Ẹ jọ̀ọ́ ìjọba ẹ bá wá nǹkan ṣe sí wọ́n ń gbogbo àwọn èèyàn àwọn bandit. Ìjọba mo ṣàkọfẹ́ mọ kẹmọ pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, gbogbo ẹni tí tó bá ní pé omi àlàáfíà ilẹ̀ Yorùbá ò ní tú kò ní sẹ́tù, ayé ẹ̀ ni ò ní dáa, ẹ̀ ń tì torí pé self interest ẹ̀dẹ̀ mú ẹ̀mí àwọn èèyàn ṣe ní àwọn èèyàn légbodò lórí kíni like what do you think when you hurt someone else? Báwo lè máa ń feel tí o bá wò pé kíní yìí o kò fẹ́ I don't know. Tí o bá nàka kan sọmọ kan báyìí mẹ́sàn-án tó kù ìwọ ló máa jẹ́ àbí ṣé mẹ́sàn-án àbí ẹ̀ náà báwo lẹ máa ń ní thinking pé ẹ rí nǹkan tí Yorùbá ń pè ní ìwà ìbàjẹ́ corruption ọ̀dọ̀ àwọn òyìnbó yìí náà ló ti bẹ̀rẹ̀. Ọlọ́run ìwà ìbàjẹ́ tẹ̀ ń wò yẹn ọ̀dọ̀ wọn náà ló ti bẹ̀rẹ̀. Ibi tó dẹ̀ ti bẹ̀rẹ̀ náà ni pé tẹ́ bá lọ ka ìtàn òfin tó mú wa tó jọ mú wa nípa ká máa kọ̀ọ̀kan lẹ̀, ìwà ọ̀dàlẹ̀ tó wà ní ilẹ̀ Yorùbá tó bí nǹkan bẹ́ẹ̀ ni pé àwọn ọlọ́ni ká sọ̀rọ̀ àná di bá mi kójúmọ́ tó mọ̀, àwọn ọlọ́ni mo ta àwọn ọlọ́ni mi ò ta mọ́.
tó bá máa bí ọmọ lófin ni òfin ni lóòótọ́ o but èmi wá sọ fún yín pé bá lọ àbọ̀ ń bọ̀ ọlọ́run ló máa dájọ́ afẹ́yín pẹ́ràn o mi ò ní sọ jù yẹn lọ ìwọ tó ń jẹ́ ìyé èké nítorí àtijẹ àti mu ìwọ tó ń hùwà ìbàjẹ́ nítorí àtijẹ àti mu o wá ní ìgbàgbọ́ pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ o ò lè gbin àlùbọ́sà kó wẹ̀fọ́ ohun tó bá gbìn ló máa ká ẹni tó bá gbèbùkà náà báyìí àwọn ọmọdọ́mọ àjẹ́ bẹ́ẹ̀ ẹ rí àwọn blogger tó ń sọ̀rọ̀ bad nípa ìjọba bóyá ń blog like lóòótọ́ ebi ń pa àwọn èèyàn to be sincere ká tún sọ but kí ló dé tí ẹ ní nǹkan oore kan láti máa promote about your country about your culture yes because of religion because of western education lóòótọ́ ok gbogbo nǹkan tí àwọn bàbá wa ń ṣe nígbà yẹn kò dáa tí gbogbo ẹ̀ náà ni ò dáa rárá ni gbogbo ẹ̀ náà ni devil gbogbo ẹ̀ náà ni pé evil ṣíríkù ni nígbà tí ò wádìí ara ẹ ṣàwárí ara ẹ náà gbogbo nǹkan tẹ̀lé ń sọ yìí Bible àti Quran náà tẹ̀ ń kà ó sọ gbogbo ó sọ àwọn èèyàn mi ṣègbè nítorí àìní ìmọ̀ ẹ ṣègbè ẹ ní ìmọ̀ ó yá ìmọ̀ wo òun wá ìmọ̀ kéwú òun wá ìmọ̀ Quran ṣé o wá ìmọ̀ ilẹ̀ Yorùbá o wá ìmọ̀ ìdílé tó ti wá o wá nǹkan táwọn baba ńlá baba yín ṣe tẹ́ fi ẹ̀yin ìjọba ẹ̀yin aláṣẹ ẹ̀yin ládéládé ẹ̀yin lóyèlóyè mò ń sọ fún yín pé ẹ mọ àwọn tó jẹ́ pé wọ́n ṣèṣì ta lu òfin ni o ẹ dẹ̀ mọ àwọn tó jẹ́ pé wọ́n kọjú òfin báyìí pé kí lòfin fẹ́ ṣe àwọn tó ṣe mistake ta lu òfin ẹ pardon wọn just báwo lẹ máa pe kí nìyẹn náà pé pardon mercy with justice àbí báwo lẹ ṣe ẹ yáfẹ́ wọn tó yẹ pé wọ́n sì máa padà wúlò fún orílẹ̀-èdè tá a wà yìí o ọlọ́run àwọn ọmọ wa ẹ jẹ́ ká di àwọn ọmọ wa lámùrè àwọn pípọ̀ yìí gbé ogun bọ̀ tí ẹ bá mọ nǹkan tó ti ń bá ilẹ̀ Kúùtù Òjíire fà tipẹ́tipẹ́ kò sì kàn kéré ibi tó dẹ̀ dì wá sí ni pé education and religion and power àwọn bàbá wa náà dẹ̀ ní power but they set theirself out àwọn betrayal ti wà tipẹ́ ọlọ́run wọ́n ti ń betray tipẹ́ látàyè láyé lọ́ ti ń betray but ìwọ tó bá betray ó wá ronú òwe Yorùbá tó sọ pé béèyàn bá yọlẹ̀ dà ohun burúkú a máa yọrù wọn ṣe betray ló ń jẹ́ ẹ̀ náà àbí if I'm not mistaken tó bá ní pé èèyàn o betray mi ọ̀dàlẹ̀ ló ń jẹ́ betray now if I'm not mistaken o sorry o ọ̀dàlẹ̀ ló ń jẹ́ betray yes ó yá o betray àwọn baba ńlá baba ẹ o betray ancestors ẹ o betray sóòlù ẹ torí iṣẹ́ ẹ wọ́n níta bá wọn ní iṣẹ́ ewu a máa fi tọmọ jẹ tí ẹ bá dé ọ̀dọ̀ àwọn ẹnìkan tọ́jú ọmọ Yorùbá ó dẹ̀ máa rí ní àyà wọn báyìí pé ọmọ Yorùbá ni wọ́n ọmọ Kúùtù Òjíire bọ̀ nítorí pé ó bẹ̀rù òfin àti iṣẹ́ ju kọ́ọ̀tù ẹ̀ lọ kò dẹ̀ ní bẹ́ẹ̀ sọ Yorùbá nítorí pé tẹ́ bá fi èdè tẹ́jọ gbọ́ understanding tẹ́jọ kí ẹjọ understand ó mọ̀ pé nǹkan tó nípo ṣe ò ṣe but òfin ló mú ẹ̀ ó yá òfin ti mú ẹ̀ sí ya dẹmọ òfin yẹn náà wà ní game changer ń bá wọn lò gbogbo ẹni tẹ́ ti jówó kó wọ́n bọ̀ wá fún yín o òfin ló mú yín o gbogbo ẹni tẹ́ dẹ̀ sì ń ṣe báyìí òfin sì ń bọ̀ wá mú yín but ààrẹ ẹ pé gbogbo àwọn tó jẹ́ ti kọ́ mọ bó ṣe máa secure oúnjẹ ọlọ́run ẹ jẹ́ kọ́ mọ bó ṣe máa secure oúnjẹ fáwọn èèyàn wọ́n ní tí ebi bá ti kúrò ní iṣẹ́ tí bù ṣe ọlọ́run tí ẹ bá mú ẹlòmíì níbi ìwà ìbàjẹ́ ṣé ẹ máa ń ṣe ìwádìí nǹkan tó sún èèyàn dé ibi ìwà ìbàjẹ́ ẹ má misquote mi o ọ bí àwọn ẹnìkan sínú ìwà ìbàjẹ́ ó dẹ̀ dàgbà sínú ìwà ìbàjẹ́ ni inú ìbàjẹ́ ló ti ń jẹbẹ̀ ló ti ń mu but ọ bí àwọn ẹnìkan pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye pẹ̀lú ìtẹ́lọ́rùn but nígbà tí ọ̀rẹ́ ni ò dáná tọ́tẹ̀ ẹni dẹ̀ gbóúnjẹ kaná ọ̀dẹ̀ ni Ọlọ́run má jẹ́ ká jóúnjẹ ọ̀tá wa bẹ́ẹ̀ ni Kùránì náà sọ ọ ní tí ẹ bá ti rí halal tẹ bá rí haram ẹ jẹ o tó bá lọ kú ìwọ ló mọ o òyà àwọn ẹnìkan dẹ̀ sì wí pé haram yẹn wá ń dùn ọ̀njẹ haram ọ̀dẹ̀ rí halal ọ̀dẹ̀ haram lẹ̀ torí tó bá ń jẹ halal ò lè tètè yóyàn halal ò ń yóyàn bí haram bẹ́ẹ̀ ni òótọ́ ni halal ò kì í yóyàn bí haram òun ni ẹ ṣe máa rí àwọn àfáà yẹn mú gbà fọlọ́run
mo gbà fọlọ́run wọn ò ní wọn mọ lọ sí skul kéwú nìkan lọ́ máa rán ọmọ àwọn àfáà yẹn náà ti wá ń dé ọ ti wá rán ọmọ lọ sí skul àwọn ọmọ yẹn ti ń kéwú pẹ̀lú kéwú náà pẹ̀lú skul tó lọ náà ṣé ẹ jẹ́ kó lọ mọ ibi tẹ́ ti wá nítorí pé òun jẹ́ Ògúndélé Ṣàngódélé Ifáyẹmí Ifábùnmi Ọ̀ṣunbùnmi Èṣùlékè Ọ̀yákíní kan gbogbo orúkọ yẹn it doesn't sound well létí torí pé o ti di àfáà o ti kéwú o ti di pastor that name doesn't sound well àbí orúkọ ọmọ nìjánu ọmọ o ọmọ tó bá sọ lẹ́nu àpòyà ló fi kọ́ odò tó bá gbàgbé orísun ó ṣetán àti gbẹ Ọlọ́run ìtàn ilẹ̀ Yorùbá àtijọba mò ń bọ̀ retí ìdè.